mọ́júmọ́ gbèrè ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọlọ́run tó mọ ìkọ̀kọ̀ mi lókè ìpẹ̀ láyé yóò dúró tì mí látàárọ̀ kálẹ́ mọ́júmọ́ gbèrè ni àwàdà lẹ́pẹ́. Ìfẹ́ tó fi hàn ló jẹ́ kí n mọ̀ pé. Yéè! Pásítọ̀ Adéwálé Adéìwà. Àánú tí mo ń gbà lójoojúmọ́. Àti jẹ́ta ìlọ̀rẹ́ mi ti lọ sábó. Gbọ̀ngbọ́n dọ́là tó wà lọ́wọ́ mi màá ṣẹ̀. Dájúdájú aláàánú mi. Òjò owó gbọ́dọ̀ rọ̀ ní jọ́gàn lénìí. Abọ́sẹ̀dé Adéìwà kú oríire. Mo fẹ́ fún yín nímọ̀ràn kẹ́yìn tẹ́ wò mí. Gbogbo ṣẹ́dẹ̀ bá ń ṣe lókè ìpẹ̀ láyé. Gbogbo ṣẹ́dẹ̀ bá yàn láàyò lókè ìpẹ̀ láyé ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí. Dákun dábọ̀. Máa tẹra mọ́ nígbà òjò àti nígbà ẹ̀rùn. Nígbà tí ìjì bá dé lẹ́nu iṣẹ́ tó yàn láàyò dákun mọ́ padà. Ìmọ̀ràn kan tí gbàgbé ni pé má fi Ọlọ́run aṣẹ̀dá sílẹ̀ o. Ó wà nínú ìjì kan lọ́wọ́lọ́wọ́ lẹ́nu iṣẹ́ rẹ má fi Ọlọ́run sílẹ̀. Má sọ̀rọ̀ òdì sọ́nà tó dẹ. Ti Lady Evangelist Abọ́sẹ̀dé Adéìwà ni mo rò débẹ̀. Tara tèmi tí mo jókòó ìgan ni mo rò débẹ̀. Nígbà tó bá ń gbin àgbàdo tó ń gbin ọkà bàbà ọmọ aráyé ò ní rí ẹgbà yẹn. Nígbà tí Abọ́sẹ̀dé Adéìwà olórí ẹ̀mí àgbáyé ni tí ń ṣe kọ́nsáàtì tí ò lè lo jọ́gọ̀. Kódà tí ò láǹfààní àti mú bíbọ̀dù ẹyọ kan kó gbé sí ìlú Ìbàdàn lásán. Àwọn ọmọ aráyé wọn sọ́pọ̀ Abọ́sẹ̀dé Adéìwà ń gbà yẹn. Yéè! Comfort lọmọ láti ilẹ̀ máa wọlẹ̀.